say is the best answer for a fool. Irọ́ ńlá. Tá a bá dákẹ́, bóyá ni kó wá yín ò mọ̀ pé tara ẹni a máa ń bá ní dákẹ́ títí wọ́n fi tójú ẹni yan ni mẹ́bọ. Tá a bá dẹ́sọ̀ fọ́bùn, ọ̀bùn a sì pa láró. Ọ̀bùn a sì sọ ohun tó níyẹn dohun ẹlẹ́gbin aṣọ́ di tèkí sáàtàn. Àjànàkú, ìlérí mo ṣe fọ́mọ aládé tí mo ṣe fáwọn ọmọ Yorùbá ni pé tọ́lọ́run bá ń bẹ láyé bẹ láàyè n ò ní fi dúdú pé funfun fún wọn. Ọ̀pọ̀ ènìyàn ni mo ti rí nínú àwọn ọ̀bàyéjẹ́ tí wọ́n ní pé tó bá ṣe pé owó ni mo fẹ́ wọ́n ṣe tán láti gbówó gọbọi fún mi. Ìfẹ́ mo ní sáwọn ọmọ aládé pọ̀ kò kéré. Ọlọ́run ló rán mi níṣẹ́ tó ní kí n fohun tí mo ní jagun fún wọn. Torí owó kọ́ ìfẹ́ mẹ̀kúnnù lèmi ní baba ló ní ìṣíwájú ogun kí n sì máa wẹ̀yìn wò. Àjànàkú, àsìkò yìí ni mo ṣe mọ̀. Oúnjẹ lásán la wá jẹ láyé fún gbígbéga Elédùmarè tó dẹ́kó wá. Mo fẹ́ dogúndọgbọ̀n ọ̀kan nínú àwọn àyàbá tọ́lọ́run ò kà sí ló jẹ́. Ohun ẹ̀yẹ bá jẹ láyé lẹyẹ máa bá wọn gbé lọ. Oúnjẹ ṣe kókó láyé àwọn ọmọ ẹ̀dá. Tí àìsàn coronavirus bá lè febi pa láyé bíi tìgbà tá a wà nínú èyí, báwo lọ́jọ́ ìdájọ́ ti ṣe fẹ́ rí o lóhun tí ń bẹ mí Àjànàkú akéwì lẹ́rù. Gbogbo alágbára ayé ẹ jẹ́ rọra ṣe, gbogbo àwa ló lè ṣe, àwa ní bẹ́ẹ̀nbẹ́. Ẹ wábì kan lọ jòkó sí, níbo lẹ ti ríṣẹ́ Olúwa tó papọ̀ mọ́ tènìyàn mú ilé ayé bíntín ilé ayé gbẹgẹ́ ẹ rọra ṣe. Àwọn olówó wa ń kówó pamọ́ wọn ò rántí mẹ̀kúnnù mọ́, ayé dojúrú. Àwọn tó tún fún wa lówó inú igbó ni wọ́n mórí lọ. Owó jóná mọ́lé, ejò kówó mì, irú kílè yìí. Irọ́ burúkú òtán létí àwọn atẹnijẹ. Ìsítí lórin Àjànàkú akéwì fún tọ̀tẹ̀ yìí o. Kẹ́ni tó bá létí nínú yín ó sáré wọlé àpérò. Ẹ ti ẹ̀dùnwó ná. Tó bá ṣe pé bílé ayé ó ṣe parí nìyí ńkọ́. A ṣe pé ìlérí Olúwa tí ń bẹ nínú Bíbélì ohun àlùkùránù padà ṣẹlẹ̀ wa lórí. Wẹ́rẹ́ níṣẹ́ Olúwa. A ṣe èrè ènìyàn ní kọ́rọ̀ ayé jọ láìmẹ́ni ò ní. Ojú ti dá owó irọ́ lásán lẹ ní o. Owó yín ò wúlò. Ará Ìlọrin tó ṣàgbákò ikú mọ́tò lòun ti ń bẹ́ ńlẹ̀ yìí. Ayé ẹ má ṣe dárò bébí rin ṣáá lòun tó lọrin. Mága ò sanwó àwọn ọmọ yahoo wọn ò rówó ná mọ́. Ojoojúmọ́ lẹ́lẹ́gìrì pa àwọn èèyàn lẹ́kún nítorí oúnjẹ tí wọ́n fẹ́ jẹ. Bẹ́ẹ̀ Dágége, dé Pen Cinema, dé Yànà Ìpájà, títí Dáyọ̀bọ̀. Ojoojúmọ́ làwọn kólóhùn kígbe ń balẹ̀ jẹ́ ń bẹ̀. Àjànàkú, tó bá ṣe pé ẹni bíi mẹ́wàá péré lọ́lọ́run rán ẹ̀yin èèyàn wọ̀nyí sí, ẹ fún wọn lóhun tó jọjú. Ẹ má ṣoore káyé ó lè rí mi. Ráìsì agolo kan ẹ ń pín òsì nínú oore. Ẹ dákun ẹsẹ̀ yìí lé ní. Ta ló lè sọ f'Olúwa pé k'Ọlọ́run dáhùn láre gẹ́gẹ́ bí oore tó ń ṣe fáwọn mẹ̀kúnnù? Ẹ̀yin ẹ wo oúnjẹ tó jọjú tó ṣèré orí ìtàgé tá a mọ̀ sí Tóńtó Díkẹ́ pé fáwọn èèyàn lásìkò tá a wà yìí tó jọni lójú. Oúnjẹ tó jọjú tọ́lọ́run yọ́nú sí lóúnjẹ tó pín fún wọn ní tilé toko. Ẹ wá dúró oúnjẹ lọ́ni Ọlọ́run pín fáwọn ènìyàn tí ò sì fi ṣèrègùn. Bó ṣe ń ṣe fúnilé ló ń ṣe fẹ́ni gbogbo. Prophet Israel Ọládélé Ògúndìpẹ̀ Genesis Global yìí jọni lójú. Kọ́lọ́run mú ọkẹ́ ọmọ ológo kó lẹ́mi tó gùn lókè èèpẹ̀. Gbogbo àwọn tá à ń gbénú ilé tẹ́bi ń pa lákì akú àkókò yìí. Akú bójú ọjọ́ ti ṣe rí. Ohun gbogbo òsì gbọ́dọ̀ máa ṣe bí èyí lọ k'Ọlọ́run ó gbani. Ẹ jẹ́ ká rawọ́ ẹ̀bẹ̀ s'Olúwa kó dáwọ́ ìbínú rẹ̀ yìí dúró. Gẹ́gẹ́ bí ohun tí ẹ mú mi rí lójú ran, ó tọ́ ká wọlé àpérò. Káwọn ẹlẹ́sìn àbáláyé ó b'Elédùmarè kó gbọ́. Káwọn Mùsùlùmí kó tẹ̀sí bíù lọ́wọ́ kí wọ́n máa bẹ Olúwa kárakára. Káwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì ó gbóhùn sókè ló tọ́ lásìkò tá a wà yìí tá a bá ń fẹ́ ìdáǹdè. Àjànàkú tá a bá ní ká lo ọgbọ́n orí wa ò tó o. Bá a sì ní ká lo ìmọ̀, mélòó ni mọ̀ wá lórí ohun tí ń ṣẹlẹ̀ lórígun mẹ́rin àgbáyé lọ́wọ́lọ́wọ́. Ohun tá a nílò lètò àdúrà tá a fi lè borí ogun gbogbo tí ń fi wá lápé. Ọmọ aráyé ti ṣẹ̀ lọ́pọ̀, a sì ti mú k'Elédùmarè ó bínú. Àtàláwọ̀ dúdú, àtàláwọ̀ funfun, ìwà ọwọ́ wa ò mọ̀. Ohun tí ń jalé ayé lógun lásìkò tá a wà yìí, ó kọjá ogun China ohun Amẹ́ríkà tí wọ́n ń jà púpọ̀ àgbà. Tá a bá wo bọ́lọ́run ti ṣe tóbi tó, ìbínú rẹ̀ sì wá kò ìtòrí abẹ́rẹ́ tí gbogbo ayé ò sì gbádùn mọ́. Ẹ wo bí gbogbo wa ti ṣe ń sá kíjokíjo. Ọ̀gọ̀rọ̀ ẹ̀dá ní fojoojúmọ́ kú lórí ọ̀rọ̀ kòró. Ẹ wá dúró ẹni ebi ti fẹ́ pa sílé nítorí ọ̀rọ̀ kòrónà.
Àjànàkú látọjọ́ mo ti délé ayé mi ò rírú ẹ̀rí o. Àyè ò sí fọ́mọlẹ́yìn Kristi láti lọ ní ìjọsìn kó ṣẹlẹ̀ rí. Àyè kan ò sí fọ́mọlẹ́yìn ànábì wa Muhammed láti ṣàlùwàlá ní mọ́ṣáláṣí ó tojú sú ni. Bóun gbogbo bá polúkúmuṣu bí èyí Ọlọ́run là á ké sí. Kọ́ba mímú fọwọ́ wọ́nú kó ṣẹ́gun fún wa lórí ọ̀rọ̀ kòrónà. Àjànàkú tá a bá wo ṣẹ́ burúkú ti ń bẹ lọ́wọ́ ọmọ aráyé kó tó kọ́ lọ́rùn ó bínú gidigidi. Tá a bá wo ìwà ọmọ ènìyàn ta ló lè rí ìbínú Elédùmarè tí ó dúró. Ọba tẹ́nìkan ò dá tó ọmọ aráyé ń tọ pinpin ohun tọ́ba mímọ́ fi ń ṣagbára. Ẹrù tọ́ba dání wáyé dì ẹ̀dá wo ló lè tú wò kó padà wàá mórí bọ́. Ẹ má fi rọ́ ṣeré níbo lẹ ti rí iṣẹ́ Olúwa aná tó papọ̀ mọ́ tẹ̀lé. Tẹ́lẹ̀ ayé tó ti polúkú musu bàbá ń ronú àti pàyàwó aya ń ronú àti fọkọ rẹ̀ sẹ́só. Ọkùnrin ń bọ́kùnrin ṣeré ìfẹ́ wọ́n so wọ́n pọ̀ bíi tọkọtaya níwájú Olúwa. Obìnrin ń bóbìnrin ẹgbẹ́ ẹ̀sùn lórí ibùsùn. Ẹ wá wò wọ́n ẹ wá ní ká má ṣe rógun kòrónà. Mẹ́bí lára àwọn ọ̀bàyéjẹ́ a rí lára wọn tó sọ irun orí ara wọn di irun ẹranko. Àdúrà wa sÓlúwa sì ni pé ká má ṣe lo èkísà kẹ́yìn ibùbá. Wọ́n ti ṣaṣọ èkísà kan dẹ̀wù kan àgbàná tó tó gbójúlé fúnra lára wọn ni wọ́n ń faṣọ ọ̀ya mọ́ra wọn. Ọmọkùnrin ń lọ̀lú òyìnbó láti lọ rèé túnra rẹ̀ dá. Wọ́n á sọra wọn dọlọ́mọge títí dórí ohun tí ń bẹ lábẹ́ wọn ni wọ́n ń yọ. Mẹ́bírú wọn ni Bobrisky tíjọba ń wò bẹ́ẹ̀ wọn ò dún pínpín. Ẹ wá ní pé ká má ṣe rógun kòrónà. Ẹ má ṣe jẹ́ ó yà yín lẹ́nu báwọn ọlọ́mọge wa ń bá já ṣeré ìfẹ́ nítorí owó. Obìnrin ń bá wọn ìnà kì í ṣe totomẹ́tò. Géńdékùnrin ń bá àwọn ẹranko ṣeré gélé. Gìrìpá lọ́kùnrin ń bẹ́jú afàyàfà ṣeré orí ibùsùn nà láìkọ́. Àti rọ́mọ ẹ̀kọ́ṣẹ́ kan tí wọ́n mú tó ń gbọ́ ẹranko ní kẹsẹ́ kárakára. Wọ́n ti gbàgbé pọ́n tẹ́lẹ̀dùmarè pèlè èèwọ̀ ni a kì í ṣe. Ádámà ni tó túnṣe Olúwa ṣe bí wọ́n jẹ kísà nínú ìyà. Coronavirus tàn káyé ó di yọnu tí ń mú gbogbo ayé sá kíjokíjo. Àti ráwọn àyànfẹ́ tó sì ti ń kìlọ̀ ìwà bàjẹ́ sétí ọmọ aráyé. Gbogbo t'Olúwa ní àtàkété sí lọ́mọ aráyé mú bí iṣẹ́ ní tiwọn. Àìsàn burúkú ṣe tán ó wọ̀lú wá. Ó kárí olóko ó kárí ẹni tí ń bọ̀ lérò náà. Hó làlàlàlà àfáà Àríkẹ́óyọ̀ ń bẹ nílùú Ìbàdàn. Ẹ kàn sí wọn nílànà Mùsùlùmí. Gbogbo ẹ̀dá tó ti débẹ̀ ló sì lè sọ rere nípa wọn. Ìlú Ìbàdàn l'Àríkẹ́óyọ̀ kékeré fìkàlẹ̀ sí. Tẹ́ ẹ bá ti dé ìlú Ìbàdàn bí Ìṣèwó ròdù ẹ pè wọ́n. Ẹ tún lè gbé mọ́tò tí ń lọ sọ́lọ́run ṣògo. Ẹ sọ̀kalẹ̀ lábẹ́ bíríìjì. Tẹ́ ẹ bá ti fònà sábẹ́ bíríìjì. Ẹ ṣẹ́wọ́ sí mọ́tò tí ń lọ sámúlòkó. Ẹ sọ fọ́lọ́kọ̀ kó sọ yín ní Dàòwí. Lọ́gán tẹ́ ẹ bá ti sọ lẹ́gbẹ̀ẹ́ ilé epo. Ẹ sọ fọ́lọ́kadà pélé Àríkẹ́óyọ̀ kékeré lẹ̀ ń lọ. Òdú ni wọ́n kì í ṣàìmọ̀ fólóko. Oríṣiríṣi àìsàn tí ń ṣe ọ̀dàkùn má ṣe dé wọn mọ́ra. Gbéra lọ rí bàbá àìsàn ìbálòpọ̀ ní í ṣe wọ ni. Ẹ yọjú sí Àríkẹ́óyọ̀ Ọlọ́run gbọ́wọ́ wọn ṣiṣẹ́ Olúwa. Bí kìíní ọkùnrin ò bá sì ṣe déédé tó gbogbo ní low sperm count tó ti rí bàbá ló ti dọlọ́mọ yọyọ. Tàbí quick ejaculation ìwọ ní ọ̀rọ̀ yín ti wá dayọ̀ ẹ dákun ẹ kàn sí Àríkẹ́óyọ̀ kékeré tí ń bẹ nílùú Ìbàdàn. Ọ̀nà àbáyọ ń bẹ fún yín fónírúurú ìpèníjà tẹ́lẹ̀ mọ́ là kọjá. Kún fàyà kún ohun gbogbo ní ṣíṣe níwájú Ọlọ́run Allah. Gbogbo ogun tí ń jà tó o bá ti yọjú sẹ́ni Ọlọ́run ò ní gbúrò wọn mọ́ tó o bá ti lè yọjú sí Àríkẹ́óyọ̀ kékeré nílùú Ìbàdàn. Tẹlifóònù nọ́mbà wọn rèé +234 706 446 1776 tàbí +234 816 668 1663. Ẹ kàn sí Àríkẹ́óyọ̀ kékeré wàláì inú yín ó dùn. Tó Àjànàkú Akéwì lèmi ń jẹ́. Ẹ lè lọ láìkì péèjì mi Àjànàkú lórí ayélujára. Ẹ sì tún lè kàn sí mi lórí Facebook Adéwọ̀yìn Babátúndé lórúkọ tí mò ń jẹ́ lórí ayélujára. Ẹ lọ subscribe sí YouTube Àjànàkú Akéwì náà ní. Gbogbo tó bá rú yín lójú ẹ dákun ẹ fi ránṣẹ́ sí mi. Tó bá sì jọ́jà lẹ́yìn fẹ́ polówó lórí ètò mi pàtàkì yìí ẹ dákun ẹ gbá mi láago kálejò fòfáyọ̀. Òkú àgbà birthday ìṣílẹ̀ ni tàbẹ́ ẹrẹ́ nìkan tó fẹ́ yàn yín jẹ lórí ètò yín. Tẹ́ ẹ bá ti ní evidence tó dájú ẹ dákun ẹ gbọ́mọ yín láago. Tó bá sì jẹ́ ti gbéyàwó èmi Àjànàkú ṣe tán o láti forin ewì dára. Tó oyin ṣe tán lóyin bá ń lọ́dún kókó igi ìran táwọn afẹ̀mbòjò wọ́n ń lọ sísà ebè tó kọ́lé sí ń jọ́sí. Mo lémi Àjànàkú mo fẹ́ mọ lọ lé bàbá mi tó bí mi lọ́mọ. Èmi lọ́mọ òṣòro fọ́kòkò ẹ̀gẹ́dẹ̀ àlùjọ̀nú Akéwì táyé ń wí. Agbọ́n olóko ni ní bàbá tí sojú alábòsí kàṣà ń gbọ̀.